àtìkọ́ pé máa láàyè mo jẹ́ gbọ́dọ̀ la as I dey work fún mi lówó bíi $1 billion. àtìkọ́ pé máa láàyè mo jẹ́ gbọ́dọ̀ la as I dey work fún mi lówó $1 billion. bẹ́ẹ̀ ni àlórí ní gbéni tá a fi dádé owó bẹ́ẹ̀ orí ní gbéni tá a fi tẹ̀pá lẹ̀kẹ̀ orí ló dólúfọ̀n ládé iṣẹ́ṣẹ́ fún orí mi gbèmí ẹ̀dá mi gbèmí jẹ́ ìrìnàjò pé ìrànníṣẹ́ mo kí yín káàbọ̀ sí ìkànnì wa ìkànnì The Yorùbá Social Arena ibi tó ṣe wípé wọn àmúyangàn lédè àti àṣà Yorùbá àtẹ́lẹwọ́ òun la pé abala yìí ibi ni wọ́n ti máa ṣe àfihàn àwọn oríṣiríṣi iṣẹ́ ọwọ́ kan tàbí òwò kan tó wà láwùjọ wa tí a lè kọ́ tàbí tí a lè ṣe báwo la ṣe máa ṣe yìí a máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tàbí àwọn tó kúnjú òṣùwọ̀n nípa iṣẹ́ ọwọ́ kan tàbí òwò kan tí a lè ṣe ní àwùjọ wa tí èyí ó sì máa jẹ́ àǹfààní fún àwọn tó bá nífẹ̀ẹ́ láti kọ́rú iṣẹ́ ọwọ́ yìí tàbí láti mọ̀ nípa irú iṣẹ́ òwò tí a gbé wá sí orí ètò yìí bákan náà yóò máa jẹ́ ìpolówó fún iṣẹ́ tí a bá gbé dání yálà iṣẹ́ ọwọ́ ni tàbí òwò ni torí Yorùbá bọ̀ wọ́n ní ìpolówó òun làgún mú wò ẹ má sì já gbàgbé wípé ìṣàpọ́nlé fún iṣẹ́ ọwọ́ wa tàbí òwò tá à ń ṣe yóò máa jẹ́ kó jọjú dáadáa torí Yorùbá bọ̀ wọ́n ní òkúta gbẹ́dọ́jà tí ó tà òun lọ́mọ aráyé dáṣọ fún tí wọ́n ń pè léegun téyí túmọ̀ sí wípé packaging ló láyé ẹ tẹ̀lé wa ní gbogbo ibi tí ìkànnì wa fi kalẹ̀ sí at The Yorùbá Social Arena ẹ rí wa wò bí ìran kẹsì má gbàgbé wípé àtẹ́lẹwọ́ ẹni kì í tani jẹ. mo ò ní rí jù báyìí lọ lórí ètò lónìí orúkọ tèmi ni Ààrẹ Mujib ọmọ ajé omi ni finest omi ni black omi ni directional sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń rọ̀ bí ọ̀wà rẹ̀ tí ń bo nílé mọ̀lẹ́rù gbẹdẹmukẹ òṣà tí ń dẹ́rù gbójú àfínjú ọmọ Yorùbá tí ń gbé lolódùmarè ẹ̀jẹ̀ blẹ̀jẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn tí ò tẹ́gbẹ̀gbẹ̀ níwọ̀n ire o.